production. Mo dúpẹ́ oníbùọ̀rẹ́ bàbá gbọ́ pẹ́ mi kọ́ lọ́lọ́run mi rí o bí ènìyàn kọ́ lọ́lọ́run mi rí. Ọlọ́run ọba àlèwí lè ṣe àlèṣe lè wí alágbára lórí gbogbo tí jẹ́ pátápátá òyìnkìyìnkì ọba ńlá ràbàràbà bẹ̀rù. Ọlọ́run mi ìkọ̀kọ̀, Ọlọ́run mi ìbábá, àrí ìrẹ́ àlá alálẹ̀dẹ̀ ọ̀run àdìgún sọ́mọ aláṣẹ ìkáyé agbẹ́kọjẹ́ ogun akẹ́kọ̀ọ́ bí ojú àṣẹ ni bó ṣe fẹ́. káfíń àṣáájú má jẹ̀bi iṣẹ́ olùpàṣẹ ìrọ̀rùn omi fínimọ̀nà eléyìí àtẹ̀ní oníjẹta ìjẹrin ọba lẹ́yìn àmẹ̀yìn paríparí ọlá òmìnira ọ̀rọ̀ olùfínimọ̀nà òjìlẹ̀gọ̀ṣògo ẹ̀ríran jùlọ lọ Ọlọ́run mi ọba ìgbà ọba ọjọ́ ọba ìṣẹ́jú ọba wákàtí ọba gbangba kábíyèsí àtọ́bàjáyé Ọlọ́run mi ọba mi àgbàlagbà tí ń ṣàyà gbangba. I am here to appreciate you. Ìwọ ò ní dúpẹ́, Yorùbáwùyí mò ń dúpẹ́. Tí o bá rọ́pẹ́ dá, I will dúpẹ́ on your behalf nítorí pé Elédùmarè ó ṣeun tuntun láyé mi mo mọ̀ pé wá. Ó ṣeun tuntun láyé mi mo wá dúpẹ́. Baba God, I am here to thank you on behalf of me àtàwọn followers mi Yorùbáwùyí. A ní ẹ ṣeun àdìmúlà àtọ́bàjáyé àtọ́gbójúlé àtọ́faratì bí òkè kábíyèsí ògbèjà kẹrù òbóníjà. A ní I appreciate yín. Ọ̀rọ̀ mi ò tọ́pẹ́, ọ̀rọ̀ mi tọ́pẹ́ ó jọpẹ́ lọ. Mò ń sùn lọ́wọ́ ń sìn o. Àwọn màláìkà kan lẹ̀kùn ẹnu ọ̀nà mi. Wọ́n ní Yorùbáwùyí, wọ́n ní kí ló fẹ́ fáwọn fáǹsì ẹ̀. Mo ní mi ò fẹ́ púpọ̀. Ìwọ tó ń wò mí náà ni. Mo ní gbogbo aboyún ilé. Àfọ̀bágbó kì í wọ̀ o. Tó bá ti forúkọ ọ̀tún kúnlẹ̀ kó máa fi tòsì ìdílé ni. Mo ní gbogbo ẹni tó gbọ́mọ lọ́wọ́. Ìdágìrì ò kí ń dámọ lẹ́yìn ẹkùn. Ikú òjijì kò ní pa àwọn ọmọ wa. Ẹ̀yin tí ẹ̀ tí bí. Ọlọ́run tó gbọ́ ti Hánà tó gbọ́ ti Èlísábẹ́tì á dá yín lóhùn ẹ̀bẹ̀ yín. Ìwọ rò bó ti tán fún ẹ láti bẹ̀rẹ̀ ọdún o rò pé ò lè méèkì ẹ̀ mọ́. Ọdún tuntun la fẹ́ wọ̀ yìí, ọdún ayọ̀ tiẹ̀ la fẹ́ wọ̀ yìí. O máa rí tiẹ̀ ṣe owó ńláńlá, owó gbẹ̀mù, kọ́ńtrátì gidi, gbogbo àmúbọ́ àpàtó àìrínà àìrílò ó ti bá ọdún tó lọ yìí ó ti bá pin lónìí o. Bẹ́ẹ̀ ni ìpín olówó, ìpín ọlọ́lá, ìpín alárísìkì ni wọ́n máa pín gbogbo wa sí. Àlékún lówó, àlékún lọ́mọ, àlékún nífọ̀kànbalẹ̀, àrísìkì baálé ọrọ̀ ó máa jẹ́ tèmi àti yín. Ẹ̀yin tẹ́ wá bá báàlì mi dòwò pọ̀ mo máa kí yín, ẹ ṣeun gan-an ni. Gbogbo ẹ̀yin tẹ́ choose Yorùbáwùyí as your brand tẹ́ polówó lọ ọjà lọ́dọ̀ mi mo kí yín, ẹ ṣeun. Ẹ ti pọ̀ pápá ológo ni Yorùbáwùyí. Ogo yẹn wà ní dìbàjẹ́ èmi àti yín àmọ́ àmọ́ ṣe ni. Wọ́n fẹ́ polówó ọjẹ́ Yorùbáwùyí ìṣe ọ̀ṣọ́ ìṣe o tó o bá mọ̀ kó lọ mọ̀. Kí ló fẹ́ polówó? Aṣọ ni bọ́dì wà láti fi polówó product ẹ̀ fún ẹ. Góòlù ni wọ́n fẹ́ polówó apolówó ẹ̀ fún ẹ. Ajé àwọ̀ gbá gbogbo ń tẹ́ ẹ bá tà ṣùgbọ́n a ní èèwọ̀ o. Èèwọ̀ ti wá ní pé you must be legit. Àwa ò ń ṣe 419 lórí ètò Yorùbáwùyí lórí ìkànnì Yorùbáwùyí tẹ́ bá ti ń bára dòwò pọ̀. Ajé àwọ̀ gbá ni bẹ́ẹ̀ ló ṣe máa rí. Yorùbáwùyí ló sọ fún yín pé ọdún tuntun ọdún ayọ̀